láyé Adésànlá bẹ̀rẹ̀ mọ́lẹ̀ okòrè ìgbà ńlá mo dé bàbá gbọ́nmi kọ̀ọ̀kan ńlá mo dé balẹ̀ odò mo ti gbóyin dé ẹ dákun ẹ wá ńlá oyin mọ́mọ́ àdó sálẹ̀ léyìn olóhùn iyọ̀ ló gbòde ìbàrẹ̀ olú ọ̀run ọba tó fọ̀run ṣeré tó fàyè ṣàpótí tìṣẹ̀ orí ìta ni mo tún fi wá torí ọmọdé sọlá olúwa ń fire fún mi ọmọ adékúnlé ni ìwọ ló ń sọjọ́ ibi rẹ lónìí o ẹ̀mí rẹ á ṣe púpọ̀ nínú ayọ̀ nínú ẹwà ọlọ́run ọba ìjí mojí lówùúrọ̀ yìí olóhùn iyọ̀ o ìpè bàbá rẹ dékúnlé ló jí mi ó ní olóhùn iyọ̀ o òní lọ́jọ́ ìbí ọmọ mi mo fẹ́ kó o bá mi kí i délédélé happy birthday to you o ẹ̀mí rẹ á ṣe púpọ̀ lórílẹ̀ èèpẹ̀ ẹni bá pé òkú òun gangan ni ó fi hàn sílẹ̀ sáyé lọ ọdọọdún ní sápẹ́rùwé o ọdọọdún lérúwà ń wá ọdọọdún ló máa bẹ̀ lọ́lá ọlọ́run ọba ó yá kí mi fẹsẹ̀ kan délé bàbá tó bí ọlọ́mọ ìwọ lọmọ méjì ní mùkùn mẹ́rin ní sòwe ọmọ olówó joyè méjì tó tún retí ẹ̀kẹta ìwọ lọmọ àjẹ tí ó yè abẹ́jọ́yè ní òjòyè kóyè ó wù ní jẹ́ ẹ̀sára ọmọ eré níwá ìwọ lọmọ aládìyẹ ògògòmọ̀gà ọmọ adìyẹ bá lókun omi lílí ara òrókùn bẹ́ẹ̀ lára òradìyẹ ìwọ lọmọ onígbò má dé ọmọ onígbò máa wọ̀ ọmọ onígbò kan àjèjì ò gbọ́dọ̀ wọ̀ àjèjì tó bá wọ̀ gbòòrò yóò dẹ̀bọ̀ra nílé bàbá tó bí ọlọ́mọ àyí nílé bàbá ká má nílé yèyé ó yá kí n kúkú délé màmá tó bí ọlọ́mọ ìwọ lọmọ àyó ọmọ àjùmọ̀sùn gbá yìngíyìngí ọmọ ẹtí tọmẹ́tọ́ ìwọ lọmọ kórùlé kan ṣe yẹ gẹ̀rẹ́kẹ́ méjì akákan balẹ̀ àkìní amọ̀lúléyè rẹ ìwọ lọmọ olóòsùn ta ọ̀run kẹrẹ ọ̀rọ̀ lẹ̀ bàbá òsì kúyẹ̀rọ ọmọ ẹlígbẹ́ lílá kọ̀ọ̀kan dín níbẹ̀ àdá sí kọ̀ọ̀kan lé níbẹ̀ apá kan jẹ ìwọ ọmọ àgbààgbà yòkè yálù ìkẹrẹ nílé yèyé tó bí ọlọ́mọ bó ti wá sọdún èyí wàá sẹ̀mí yìí tówó tọmọ bó ti sọdún yìí lónìí o lọ́dún ló máa bẹ òní dàwátì òní dàgbégbìn òní kú ní kékeré òní kú ní rèwerèwe ògùn àmútọ̀run wá òní dìtẹ̀mọ́lẹ̀ lórí ayé rẹ bó ti múnú òbí dùn tó múnú ẹbí dùn tó múnú ara dùn òní dàrí bànújẹ́ lọ́lá Elédùmarè ọba àṣeyí sàmọ́.